Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalam ala ashrafil mursalin. Sayyidina wa habibana wa maulana Muhammad ibn Abdullah sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu ila yawmi la yanfa'u malu wala banun ila ma hatallaha biqalbi salim. أيها المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ọpẹ́ ni fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ìwọ tó bá ń wo ètò yìí ẹ bá mi share rẹ̀ dáadáa. A fẹ́ ṣe ìrántí ráńpẹ́ nípa ìpàdé Rabitatul Ulama wal Himma tó wáyé fún odidi ọjọ́ mẹ́ta gbáko láti Monday to Wednesday. Alhamdulillah, adúpẹ́ fọ́lọ́run. Mo fẹ́ kẹ́ bá mi wò bóyá gbólóhùn rẹ̀ ń kílíà. Kí ẹ̀yin tẹ́ bá ń wò báyìí ẹ má bá wa share rẹ̀ dáadáa. Kéku ilé gbọ́ kó sọ fún toko, kí àdán gbọ́ kúrò fún bẹ̀. Torí pé Al-Qur'ani rán wa létí pé fasakiri asa tanfahu dhikra. Ẹ máa ṣèrántí, ẹ máa rárá yín létí. Ó súnmọ́ kí ìrántí òun ní kó ṣàǹfààní. So adúpẹ́ fún Ọlọ́run ọba tó gbé ìsìlámù kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn tó tọ́, ẹ̀sìn tó mọ́ pọnrangandan, ẹ̀sìn òdodo. So ẹ dákun ẹ máa bá mi share rẹ̀ kí kó lè kárí dáadáa. Ẹ máa bá sọ fáwọn tí ò bá sí nítòsí kí wọ́n gbọ́. Torí pé ìpàdé náà ẹ rí pé mi jẹ́ ẹ̀dá kan tí mi kì í hèèrà tí ò lọ́mọ nínú. Ní tí wọ́n bá sì pè mí sí èmi ò ní dá sí láéláé. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ bá ṣe ń lọ, gbogbo ẹni tó bá wà nílùú tọ́lọ́run pè ní nǹkan, bí àwọn èèyàn ò pè yẹn ní nǹkan, bọ́lọ́run bá ti pè yẹn ní nǹkan tọ́lọ́run ní ó ṣe. Gbogbo ìmọ̀ràn ẹ̀dáhùn ibi ní ó pa lágbájá kú, ìmọ̀ràn ẹ̀dá ni. Lágbájá yìí ṣe ni Ọlọ́run, àwa lẹni Ọlọ́run, ọ̀rọ̀ orí àwọn lásán ni. Ọlọ́run huwa a'lamu biman ittaqa wala tuzakku anfusakum. Ẹ má ṣe fọra yín mọ́, huwa a'lamu biman ittaqa. Ọlọ́run ní òun ló mọ ẹni tó páyà Ọlọ́run. Kí ló fà ọ̀rọ̀ ni pé ìpàdé ọlọ́jọ́ mẹ́ta yẹn èmi wà nínú ìkan níbẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Nàìjíríà kọ́ ni mo wà báyìí. So òkè òkun ni mo wà báyìí. Ṣùgbọ́n àwọn Yorùbá ní àìsí ń bẹ̀ láì dá sí. So lẹ́yìn ìgbà tí ìpàdé wa tán, a wá rí àwọn kan tí wọ́n ń sọ̀sọkúsọ, tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu lórí ìpàdé yìí. Mo kàn fẹ́ rọ ẹ̀yin Yorùbá, ẹ jáwọ́ ń bi ọ̀tẹ̀. Àwọn nǹkan tí ń da Yorùbá láàmú láti ọdún gbọ̀n òun náà ni uburi asa. Mo kí Mukadam, òtútù wà nílùú tá a wà ní o. Mo kí Mukadam Awis General. So ẹ máa bá a sọ fún àwọn tí ò gbọ́ kí kálukú náà máa bá a share rẹ̀. Tijani Abioye, mo kí ẹ̀yin náà o. Mo kí Adami, mi ò rí orúkọ yẹn dáadáa. Mo kí Shehu Agboola Akínọlá Ọlátúndé. So
gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ máa bá wa share rẹ̀ kó lè kárí, ẹ máa bá share rẹ̀ dáadáa. Ṣé rí àwa Yorùbá kọ́lọ́n kó là wá níbi ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ pọ̀. Yorùbá ni wọ́n ń pè ní ọ̀tẹ̀ pọ̀. Torí tá bá wo ìpàdé yẹn dáadáa, ó dáa gan, ó sì kún fún ọgbọ́n àtòye. Ṣùgbọ́n àwọn fẹ́ òǹlú ọ̀ǹda ni ta ní ògbé àdúpẹ́ fọlọ́run. Àwọn tọ́lọ́run fi ṣe olórí, tọ́lọ́run fi ṣe olùdarí nídìí ètò náà, fúnra Ọlọ́run ló pẹ̀lú wọn. Ọlọ́run sì kún wọn. Torí pé ètò yẹn kọjá pé bóyá wọn pè mí sí. Ètò yẹn kọjá pé Mọ́ríkàsì ló ń ṣe. Mọ́ríkàsì kọ́ ló ń ṣe o. Mọ́ríkàsì kọ́ ló ń ṣe. Ẹ lọ kú òǹdí ọ̀tẹ̀. Torí pé àwọn ọba wá bẹ̀, àwọn pòfẹ́sọ̀ wá bẹ̀, àwọn ọ̀jọ̀gbọ́n wá bẹ̀. Kí ló ṣe yín tẹ̀yin kì í fi wo ṣé ẹ sọ nípa nǹkan tó dáa níbi ìpàdé rábítà yẹn? Àfi àlébù wọ́n sọ̀rọ̀, wọ́n ní bàbá Kàmálì ṣé wàá dámọ̀ ló kọ́kọ́ dá ilé kéwúlẹ̀ kinní kan. Ẹni tó sọ̀rọ̀ ẹ tiẹ̀ máa wò pé èèyàn ni gbogbo wa, ó lè jẹ́ átá ò lè sá ni, ó lè jẹ́ àṣìṣe. Ṣé n ta fẹ́ rán nìyẹn? Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá. Kí ni kókó ìpàdé yẹn? Àwọn nǹkan tó yẹ ká mú sọ níbi ìpàdé yẹn, àǹfààní ẹ̀ ló yẹ kó jẹ wá lógún. Àwọn àǹfààní tó bá jẹ́ pé Ọlọ́run kádàrá pé mo wà ń bẹ̀. Fún ọjọ́ mẹ́ta yẹn, nínú àwọn nǹkan tí mo fẹ́ mention ni pé ẹ jẹ́ ká forí korí dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Number 1, báwo la ṣe máa gba àwẹ̀ níjọ́ kan náà? Gbogbo wa mùsùlùmí ilẹ̀ Yorùbá kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá. Ẹlẹ́yàmẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá òun ló ń fa pé àwọn kan dá dúró wọn láwọn alùsùnà wá jàmá, àwa kan Súfí. Ẹlẹ́yàmẹ̀yà ti pọ̀ jù. Kíní yẹn ń dà wá Yorùbá láàmú. Tẹ́ bá wo àwọn ẹ̀yà kan nínú jàmá wa nílùú Ìbàdàn, ẹ rí pé nígbà tí bàbá Ṣéhù Ádámù tán gbé kíní kalẹ̀, everybody ni wọ́n kó mọ́ra. Bàbá wa Ṣéhù Abdulsalam tí wọ́n ní máàdù, gbogbo wọn náà ni wọ́n jọ gbìmọ̀ ara pọ̀ náà jọ ṣètò yẹn nígbà yẹn. Ṣùgbọ́n Ọlọ́run ní kí bàbá wa Ṣéhù Ádámù wọ́n jẹ́ alákìtìyàn, wọ́n dẹ̀ jẹ́ agbátẹrù tó lágbára. Ìtàn ò kí ń gbàgbé ọ̀rọ̀. Ìtàn náà ni gbogbo nǹkan. Tó wá di lónìí wọ́n sọ pé ókè o, kí mùdírù ó jẹ́ rọ́ìdù ká máa darí tàbí gẹ́gẹ́ bí alága. Kí ló ṣe tó jẹ́ pé àṣìṣe lẹ máa sọ? Gbogbo àwọn bàbá yìí kò síjà láàrin wọn. Bàbá Ṣéhù Kàmálùdín Aládàbí, Ṣéhù Yúsúfù Lágbàjì, bàbá wa Ṣéhù Ádámù, bàbá wa Ṣéhù Báákí nílùú Ìwó, gbogbo wọn jọ ń ṣe pọ̀ ní. Ẹ̀yin ọmọdé ẹ ṣọ́ra yín, ẹ má máa dá wàhálà lẹ̀. Ètò yẹn dáa, ṣùgbọ́n tá a bá ń fojú wo pé àwa kan àwọn kan yìí ṣàfà, àwa kan làfà, ẹlẹ́yàmẹ̀yà. Nígbà ayé Ṣéhù Ádámù, ọ̀pọ̀lọpọ̀ ìpàdé gbà míì wọ́n máa ń ṣe nìbàdàn. Ṣéhù Abdulaziz Ajagbemọ́kèfèrí òun náà máa ń wà ń bẹ̀. Ẹni tó mọ kéwú rẹpẹtẹ, ẹni tó mọ kéwú ní médù, ẹni tí kéwú rẹ̀ tó nǹkan, ṣùgbọ́n tó ṣe pé òun náà nípa kan àbí méjì tí ń kó nínú ìsìláàmù, wọ́n á pè síbẹ̀. Ẹ jẹ́ àjọ foríkorí. Àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ lórí social media gan, ó tó láti sọ. Àwọn imam tí wọ́n bá jẹ, ẹ̀yin imam, báwo lẹ ṣe lè gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ kó ó dùn mí gan. Ká pé mo wà ń bẹ̀ ní àkókò tí wọ́n fọ̀rọ̀ lọ̀ mí nínú àwọn kan tí n bá sọ ní. Ká mọ kọ́ṣàn àwọn tí wọ́n bá fi jẹ imam nílẹ̀ Yorùbá láti máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọba. Máàlíkàlì kúlíláhùmọ̀ máàlíkàlì múlíkì,
ọba Ọlọ́run ló ní ọlá tó ti múlẹ̀ kàmọ́ tẹ̀sà ìyẹn ló fà á mi ò kò sí gbọ́n mi sí omi ò tó èmi àti mọ́mù Ògbómọ̀ṣọ́ àpàdé rí so kálukú ń bá tiẹ̀ lọ ni ṣùgbọ́n tá a bá rò tọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ó yẹ ká mọ bára wa sọ làwọn lémúlẹ́kù yóò ti ilá mọ̀yẹ̀ṣà o ilà múmìnì tọrọ ilà káfíìrì tọrọ ọba Ọlọ́run ló ní ọlá irú àwọn yẹn náà nígbà tí wọ́n dá tán sọ pa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn ó yẹ ká rí ẹnìkan wàlítàkùn mẹ́kọ̀ọ́ hùmọ̀ tó yẹ dìhùn náà ilẹ̀ láìrì wàyà àmúrú náà bílẹ̀ màhàrúfì wọ́yà ènìyàn náà lè mú kárí wọ́n ò láìka mọ̀ lè mú fún ìlú náà tí ó sojú abẹ́ ń kó pé ẹ jẹ́ ká bá ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà sọ̀rọ̀ ẹ jẹ́ àsọ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ jáde pé ìmáàmù ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ọba so tó o bá ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ọba náà ò lè déédéé lọ yan ẹlòmíì pé kó máa ṣe ìmáàmù pé kó máa ṣàdúrà torí pé mùsùlùmí wà nílùú ẹlẹ́bọ wà nílùú kìrìsìtẹ́nì wà nílùú so ọba náà sì gbọ́dọ̀ láṣojú nípa so ìyẹn lèmi ò fi tó wáyé pé ìmáàmù bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọba tí ò já sí pé àwọn ará bíi ti lọ kó sí lábẹ́ kò ní sí gbogbo orúkèrúdò ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ni gbogbo orú àwọn ọ̀rọ̀ yẹn nígbà tá a ti rẹ́ nìkan tó mẹ́ńṣẹ̀ ẹni tó sọ̀rọ̀ òun ni aṣíwájú mùsùlùmí so ọ̀rọ̀ tí aṣíwájú mùsùlùmí dẹ̀ sọ yẹn ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó ó lè dá wàhálà lẹ̀ ó yẹ ká lè lómi tó máa dìde ṣùgbọ́n irú èmi ń sìn kákún wàláì súnmọ́ bìlà kákún bá wà ń bẹ̀ àsìkò tọ́rọ̀ bá tọ́ sí mi wàláì máa sọ kò sí béèyàn ṣe lè wù kó tó láyé kò sẹ́ni tó jọ Ọlọ́run lọ ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó ẹni tọ́lọ́run bá fi jọba nílùú ká fún láàyè tiẹ̀ ká kẹ́lẹ̀ ká mọ̀mọ́ sọ a gbọ́dọ̀ mọ rí ẹ̀kọ́ n tán pè lẹ́sìn ẹ̀kọ́ ẹ̀sìn òun náà ní sùúrù tí wọ́n bá ti wà lórí ipò kó sì mọ́ ríra ẹ̀ ẹ wo bàbá wa Mudirul Markaz kì í ṣe pé bóyá nǹkan kan mi wà ń bẹ̀ Ọlọ́run kọ́ bàbá yẹn gan ìwà òun ni ọ̀pọ̀lọpọ̀ fi ń tẹ̀lé bàbá Mudiru wọ́n dẹ̀ máa ń sòdodo wọ́n máa ń sojú abẹ́ǹkò so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò dẹ̀ fẹ́ gbòdodo ara wọn máa ń kò dodo ọ̀rọ̀ so irú ọ̀rọ̀ yẹn sìn a gbọ́dọ̀ sọ so ẹlẹ́ẹ̀kejì báwo lẹ́nu wá ò ṣe kò nípa ẹlẹ́yàmẹ̀yà òun nísìnyí ọlọ́mọdé á rí wàhálà mọ̀jẹ̀ á pín mọ̀jẹ̀ káwa Yorùbá ó pín tá a bá pín àwa Yorùbá níyà ó jẹ jù nítorí pé problem ta ní ubùrì àṣà ẹ wo iye mufuti tá a ní nílẹ̀ Yorùbá báyìí àwọn mufuti kan àwọn rábítà wọ́n fi jẹ mufuti ọba fẹ́ nìkan jẹ mufuti so kálukú ń kílèmù pé òun ni mufuti ilẹ̀ Yorùbá táwa ni mufuti ilẹ̀ Yorùbá báyìí sẹ́ni tí rábítà tó lè mọ̀ wà láìmọ̀ tó fi jẹ mufuti òun ni a máa pè ní mufuti ni àbí mufuti tí ọba fi jẹ gbogbo irú àwọn yẹn ó yẹ ká sọ kò sẹ́ni tí ò mọ nǹkan tó ń lọ kò bá mu mo sọ so kí ẹnìkan gbéra kó lóun fẹ́ ṣe jihadi bí nsìn wọ́n á tàṣí agbẹ́ni torí pé Islam àwọn àgbìjà Palestine àbíjà á ní àwọn ọmọ tí ń lọ mo mọ tí ń lọ jù yín lọ ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe jẹ́jẹ́ ìṣèlú nìdàlú ká má wà tó ń fi máa sọ alẹ́ nu pé àwa nìkan ni so ọ̀rọ̀ tá à ń sọ tá a bá ṣe jáde sí tá a bá bẹ̀rẹ̀ sí tàṣíà kò sí nǹkan kan bẹ̀ a kàn fẹ́ dá wàhálà lẹ́nu so ẹ jẹ́ kí gbogbo wa ká pe àrò àti ọ̀dọ̀fin ẹ̀yin ọmọ ìyá wa nìbàdàn ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ń ṣètò kan bóyá wá láti Markaz ẹ má máa hagiu ẹ má máa ṣàtakò ó ti máa yín lára kíní ẹ̀ ti máa yín lára jù tó ti ní ìsìn so àìmọye ìpàdé rábítà tí wọ́n ṣe nìbàdàn rẹpẹtẹ tá ń wò nígbà iṣẹ́ òhádà so eléyìí tá ń ṣe níjẹ̀bú yìí ọba Ìjẹ̀bú Òde Dr. Síkírùláì Olútọ̀nà kábíyèsí ọ̀gbágbá agbọ́tẹ̀wọlẹ̀ so ọba Ìjẹ̀bú Òde kọ́lọ̀ ń jẹ́ kí bàbá ó pẹ́ àwọn ni wọ́n sponsor gbogbo ètò yẹn àwọn lágbàtẹ̀rù gbogbo ètò yẹn so kì í ṣe pé bóyá Markaz ló sponsor ẹ̀
ẹnìkan náà ló máa jó lórí. Ẹ jẹ́ àgbà fúnra wa. Kí ló ń ṣe yín? Ẹ jẹ́ àgbà fúnra wa. Àwọn bàbá yìí ìkankan náà jọ ni wọ́n. Bàbá wa Báàkì, bàbá dáadáa ni wọ́n. Kódà mo rántí bàbá yẹn wọ́n ní ẹsẹ̀. Nítorí ọ̀rọ̀ àtúnṣe kò síbi tí bàbá Báàkì ò kì í lọ. Kò síbi tí wọn kì í lọ. Ẹ sì lè rí ìgbéraga bí ṣe wù kó mọ nínú lámọ̀rí wọn. Gbogbo àwa tá a jọ mọ wọn, ẹ jẹ́ àkọ́ṣe wọn. Ẹ jẹ́ àkọ́ṣe wọn. Ẹ dákun. Ìwà ìgbéraga, ìwà táǹkù, ẹ má máa wù ú. Ẹ dákun. Ẹ jẹ́ kí gbogbo aká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wa ibadur rahmani alladina yamushuna ala al-ardi hauna wa idha khatabahum al-jahiluna qalu salama. N tá ń pè ní ìsìlámù, wọn náà ni pé kálukú ló nípa tó yẹ kó kó. Kálukú kì í sìn. Tẹ́ bá wo ẹlòmíì tẹ́ ẹ pè sọ̀rọ̀, ó lè dá nǹkan rú. Bẹ̀tẹ̀ ẹni tẹ́ bá pè tí ò wá ọ̀tọ̀, ẹ lè rí àwíjàre pé a pè ẹ́ o, ìwọ ló wá o. Ọgbà bàbá ti ṣe ni o. Ọgbà bàbá ti ṣe ni o. So ẹ jẹ́ ká mọ̀ pera wa. Nígbà tí bàbá Mùdírù pè mí sìn, mo gbọ́ bó ṣe há tó, ó kọ̀ láti mo fẹ́ travel, mo máa lọ Jẹ̀bú. Bẹ́ẹ̀ bá pe ẹlòmíì náà báwọn, òun ló wà tásì mú bí abúlé láì jẹ̀mí ẹ̀wà látàfàrà kú. Ẹ jẹ́ ká gba okùn Ọlọ́run mú gbogbo wa ni. Ká má sóhun pinya. Eléyìí ni Súfí, àlèbáṣe. Kèfèrí ni Súfí. Eléyìí ni Ahlus-Sunnah wal Jamā'ah, jàǹdùkú ni wọ́n. Ẹ yọ kúrò nínú lámọ̀rí wa. Ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run ẹyọ kan, Ìsìláàmù ẹyọ kan. So a gbọ́dọ̀ ní ìtìhad. Níbi ìtìhad yẹn ni kúwà wà, ìfọwọ́sowọ́pọ̀ agbára wà ń bẹ. Báwo gangan la ṣe fẹ́ máa gba àwẹ̀ wa níjọ́ kan náà? Báwo la ṣe fẹ́ máa kírun níjọ́ kan náà? Ẹ má jẹ́ kó dàrú láti ibì kankan. Ẹ dákun. Ẹ má wò pé ètò yẹn ń tò bọ̀. Ó kì í sìn. Nígbà tán sọ pé tán ṣe ń Jẹ̀bú, ara àwọn kan tán ní Ọ̀ṣun ló kù tá ti máa ṣe. Ara àwọn kan tán finalize pé okay, wọ́n ní ìtò ń bọ̀ ń sìn láàrin bí i 2026, wọ́n ní Èkó náà ti fẹ́ ṣe. Tó bá tún yá, wọ́n á tún gbé lọ bòmíì, wọ́n á tún gbé lọ Ìbàdàn. So ètò ti wà. So tí wọn náà bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, gbogbo ibi tá a fẹ́ kékeré yẹn dé, ó máa débẹ̀. Ẹ má jà da ẹ̀sìn rú, ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bọ̀tí tó ń ṣe wá gangan ubùrì àṣà. Òun ni pírọ́blẹ̀mù tá a ní, tá a lọ gá. Èmi ni mo gbọ́dọ̀ jọ̀gá. Àwọn alágbájá Súfí ni wọ́n. Àwọn tàmẹ̀dò Ahlus-Sunnah wal Jamā'ah ni wọ́n. So ká máa da nǹkan rú, ká máa ba nǹkan jẹ́, ká máa pa ìtàn ọmọ eke tí wọ́n ìbí. Òun náà máa pa ìtàn tí ò sojú ẹ̀. Ẹni tó pìtàn fún ọ, tó sọ̀rọ̀ fún ọ, tó bá parọ́ ńkọ́. Tèmi bá pa ìtàn kan fún yín, èmi ò sọ, ọmọ lè ní bàbá mi sọ eléyìí fún mi. Èyí tó sojú mi, màá ní eléyìí sojú mi. Mo máa ń pa nǹkan báyìí. So ẹ jẹ́ ká gbà fúnra wa. N tẹ́mi rí bí ètò yẹn wàláhì ó dáa gan lọ́dọ̀ tèmi. Ṣùgbọ́n nǹkan ò lè dáa tán. A lè rí mistake díẹ̀ lẹ́nu àwọn tó sọ̀rọ̀ bíi Takiri Wata Hero. Ká gbé nǹkan tó yẹ ká gbé síwájú, ká gbé kẹ́yìn. So tí bá ṣe pa a ní nǹkan kan, a ní interest lórí nǹkan kan, ẹ jẹ́ ká mẹ́nu kù mbẹ̀. So lẹ́yìn náà, ọ̀rọ̀ wàhálà social media ó jẹ́ nǹkan pàtàkì tó yẹ ká mú gbọ́ lórí ọ̀rọ̀ mítìnì tá a bá fẹ́ ṣe. So ká sọ lórí ẹ̀ pé àwọn tí wọ́n máa ń ṣe ojú tákàn déédéé máa ń jálùyàn. So ó yẹ ká kéwọ̀, ó yẹ kó lófin. So torí pé inú mi dùn pé àwọn ọba náà wà nínú pàdé yẹn, gbogbo àwọn nǹkan yẹn ló yẹ ká lè rí ẹnìkan tó tà wá lólobó nínú ẹ̀. Tọ́rọ̀ bá dẹ̀ tí tọ́ sí èèyàn ní sọ̀rọ̀. Ọlọ́run sọ fún wa, ó ní walitakun minkum ummatun yad'una ila al-khayri. Ó yẹ káwọn ìjọ kan, kí àwọn ìgbìmọ̀ kan yad'una ila al-khayri, ká máa kéde pé ẹjẹ́ àṣìbá. Ẹ má jẹ́ wà corruption o, ẹ má jẹ́ abúyàn o, ẹ má jẹ́ abẹ́sìn jẹ́ o. Wa ya'muruna bil ma'rufi, ká máa pàṣẹ dáadáa, ká máa ṣe dáadáa. Wa yanhawna 'anil munkari, ká sì máa kọ̀ fún yàn nípa nǹkan tí ò dáa. Ǹjẹ́ tá a bá rẹ́ni tó múra kankan lórí nǹkan tí gbogbo àwa àyí mọ̀, tá a ti foríkorí, tá a ti ní báyìí la máa ṣe. Àbá yẹ ẹnìkan pé kó ṣáájú wa, ẹnìkan wá dédé jáde, ó wá ń bù.
ǹjẹ́ kí ló yẹ ká ṣe so ìgbìmọ̀ yẹn gbọ́dọ̀ lè ní àwọn agbára kan nípasẹ̀ ìjọba àpapọ̀ tí ìjọba àpapọ̀ ok sẹ́ni báyìí ni ok à ń láti pa lẹ́nu mọ́ èèyàn mẹ́wàá ń wọ̀ ọlọ́run lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀ǹtàn rẹ̀ so wóróworó àwọn èèyàn wa ti pọ̀ jù wọ́n ò ṣe nǹkan yóò dáa èyí kan wà jáde ẹ mọ̀ wá àlébù kínní yẹn ẹ mọ̀ sọ wóróworó kínní kan mọ́ríkàsì ni wọ́n kókó fi ń ṣe wà bíbù ní ìgbà tí mo yan Mufti níbo ni ṣé wà bíbù ti sọ pé mo yan Mufti ṣé wà bíbù lè yan Mufti ni àbí àfẹnukò ni wọ́n ní rábìtá tó lè ó mọ̀ wà láyé mọ̀ wọ́n yan Mufti so ṣé wà bíbù lè sọ pé mo yan Mufti ṣé wà bíbù yan Mufti wọ́n yan Mufti tí wọ́n sì yan òun ni ọ̀tẹ́ntíìkì kágbà so àjàmátò rámọ́tì àlùmọ́fàríkàtù àsáàbì kájọ péjú jọ ṣe nǹkan kan ìkẹ́ ọlọ́run ni mo fẹ́ ṣe tèmi lọ́tọ̀ èmi àwa làwa ṣe súnà àwọn ìyẹn kíní kan ẹnu wọn láti mọ gbọ́ àwọn kan mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ kí ni jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ẹja fọwọ́sowọ́pọ̀ ẹ kú nídìí ọ̀tẹ̀ ẹja fọ ètò yẹn dáa gan-an ẹ kú mọ̀ pé èmi o gẹ́gẹ́ bí ẹnìkan mi yọjú sí nǹkan tí ó kàn mí mo sì mọ̀ wọn ara mi púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí làákàrẹ̀ wọn ò ṣiṣẹ́ wọ́n lè máa ní alágbára omi kì í lọ bí tí gbogbo èèyàn bá lọ nígbà tó yẹ pé bí tẹ́ ń lọ ò dáa á sì wá lọ bẹ̀ àwọn tàná ẹja kí wọ́n máa gbìyànjú pọ̀ táwọn fi rí nǹkan ń kó jọ táwa tòní wá bá ẹ má jẹ́ àbàjẹ́ gbogbo akọ́là sọ̀rọ̀ gbogbo akọ́là jọ̀gà ẹni tán bá ti yàn síbẹ̀ tán foríkorí iṣẹ́ bàbá kálukú òun ni ó jẹ́ kán máa rántí ọmọ ìwà tí bàbá kálukú bá wù ló jẹ́ kán máa rántí táyé ò fi parẹ́ gbogbo àwọn ọmọ àwọn ẹni ọlọ́run tó bá ń ṣe bí wọn máa wà láàyè wọn ọ̀rọ̀ ó sì máa tọ́ sí ẹ lẹ́nu ni iṣẹ́ wo ni bàbá tiẹ̀ ṣe ipa wo ni bàbá tiẹ̀ kó lójú ọ̀nà ẹ̀sìn ẹjọ́ ẹ máa bá mi kílíkì love and like so ó yẹ kó yẹrẹ ẹ wò bá a ṣe mọ̀ yìí níwọ̀n báyìí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́ni tí ó gba ọ̀dọ̀ wa kọjá tó máa sọ̀rọ̀ wa tó máa sọ pé bàbá yẹn bàbá burúkú ni no ká tó a sọ fún bàbá yẹn adúrú iṣẹ́ tí wọ́n ṣe so àwọn ọmọ wọn máa yọ a gbọ́dọ̀ máa rí wọn a gbọ́dọ̀ máa rí pa wọn ẹ má bínú wọn náà rántí ọmọ ẹni tí wọ́n ṣe ta ló bí ọ ta ni bàbá rẹ wọn náà ṣiṣẹ́ kí wọn náà lè lápa má máa pẹ̀gàn má máa wá àléébù àwọn tí wọ́n ti ṣe tó ti dá àwọn tí bàbá wọn tí wọ́n ti rí nǹkan ṣe tó ti dá gbọ́n má máa wá àléébù nígbà tí mo dé mọ́sàrì mo wá rí ọmọ Shehu Dawud àfàlà mo wá ṣàdúrà fún ọmọ wọn tí wọ́n pè ní Subhana so mo ṣàdúrà fún mi ní bàbá rẹ kópa dáadáa bàbá rẹ ò dalẹ̀ Mọ́ríkàs bàbá rẹ wà nú àwọn tó dúró déédéé bàbá rẹ wà nú ọ̀sẹ̀ kúrò lọ́dọ̀ mi gan sí ni bàbá rẹ dáa mo wá fi fọ́tò tèmi àti bàbá rẹ jọ tájọ mo fi hàn nínú àwọn èèyàn gidi ni bàbá rẹ yí ipa wo ni bàbá tiẹ̀ kó ìwọ náà máa ronú wò ipa wo ni bàbá ẹ̀ kó ẹ wà àwọn olóṣèlú yẹn wọ́n ń tó ni ọkàn lè déédéé já wá kọ́ ní o fẹ́ jẹ gómìnà àbò fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì wàá tò ni àwọn tí bàbá wọn ti jìyà lẹ́yìn olóṣèlú tá ti tì mọ́lé tá ti lo ẹ̀wọ̀n Awólọ́wọ̀ àwọn náà wà ń bẹ̀ ń sìn so àwọn bàbá ṣé Mudiru Mọ́ríkàs àmọ́ wò wọ́n tó bá kù díẹ̀ káàtó àádọ́gbọ́n sọ ṣebí everybody ni wọ́n pè síbẹ̀ what is your problem láti máa wá àlébù gbádàngbòdo èrò wájà kìnnì kan báṣíbà ṣé wọ́n ní ọmọ lọ́bẹ̀ ni àbọ̀ náwọ́ sókè wọ́n ní ọmọ sọ̀rọ̀ ẹ jẹ́ ká fi nǹkan lẹ̀ bó ti wà ẹ jẹ́ ká fi nǹkan lẹ̀ bọ́lọ̀ ń ṣe pé so gbogbo àwọn nǹkan tó dẹ̀ wáyé ń bẹ̀ yẹn kò tí ì sí nǹkan tó lè máa fa wàhálà ẹnìkan sọ pé ṣé wàá dámọ̀
ló kọ́kọ́ dá ilé kéwú kínílẹ̀ ṣé òkà mọ́lẹ̀ kò kọ́kọ́ dákọ̀ ṣé òkà mọ́lẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀. Tẹ̀kídìmù Wátàhírù gbogbo aláti mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ tán ẹni tí ò sojú ẹ̀ wọ́n á pa fún ẹni tí ò bá tàn á bá rọ̀bá. Gbogbo wa sáfẹ́ ṣó sáá ó yẹ kí ọ̀rọ̀ social media ẹ̀ gan ó yẹ kó ní kọ́sàn o. President Bola Ahmed Tinubu ẹ dákun ẹ wá nǹkan ṣe sí ẹ wá nǹkan ṣe sí ìkọjá àyà àwọn èèyàn wa yìí tí ń pọ̀ jù lórí social media. Ó yẹ kí àṣẹ àbí òfin kan àbí ìjìyà kan ó yẹ kó lè wá lórí ẹ̀. Ẹbí wo ni wóróworó nísìn níta a gbọ́dọ̀ jọ mójútó òun ni ọ̀rọ̀ ẹ̀sìn bó la ṣe máa wá oṣù ayé ìgbà kan ó ti yàtọ̀ sí tìsín a gbọ́dọ̀ mọ́ sọ pé bó ṣe wà nígbà ayé ànábì náà la máa lò gbogbo ẹ̀ ńlá tún ṣe gbogbo nǹkan ńlá tún ṣe mọ́ ṣàìdá mẹ́kùn mọ́ sára wálé àsomò ẹni bá fojú rí oṣù gangan kó gba àwẹ̀ bá Kùránì ṣe bá nàbí ṣe gbogbo àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ kọ́ là ń yí padà gbogbo ẹ̀ ló ń yí padà tẹkinọ́lọ́jì ti wà ìmọ̀ ojú ọjọ́ ìmọ̀ òfurufú gbogbo ẹ̀ ló ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó mọ̀ pé báyé ṣe ríre nígbà táwọn òyìnbó gbìyànjú tán ń gòkè lọ náà rí i pé àṣebí bọ́ọ̀lù ńláyé wọ́n tún á rí i pé wọ́n tún á rán àwọn mọ́ṣíìnì kan jáde tí yẹn tún gun sánmọ̀ lọ wọ́n tún á rí i pé tó bá tún yá ayé tá a wà yìí gan yóò wá dàbí ìràwọ̀ wọ́n discover pé oòrùn míì tún wà lókè yẹn lèmi sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn pé kò sẹ́ni tó lè mọ ibi tọ́lọ́run lọ kò sẹ́ni tó lè mọ̀ ẹlòmíràn pé nígbà tọ́lọ́run bá fẹ́ dájọ́ ayé náà ni àlìjánà náà ayé náà ni máa yẹ àwọn pílánẹ̀tì tẹ́ bá dé sánmọ̀ ràn pílánẹ̀tì tó tó odidi ayé yìí tẹ́ pé ọlọ́run ní àlìjánà tó ń fi ta lọ́rẹ ẹnìkan oṣù àlìjánà tó ń fún àrídùá sàbáwátì wà láhàrílẹ̀ ìfífẹ́ rẹ̀ déédéé sánmọ̀ àtìlẹ̀ ni bóò ni ṣé ọlá kan bẹ láyé tó jọlá gidi bó bá lọ lówó náà wàhálà náà ni bó ní wàhálà náà ni so in hajj àkàtì yọmọ àbùkátì gàdá tó bá pa ọ lẹ́rìn lónìí ọ sunkún ọ̀la ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ nísìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ fọkàn sí pé àgbàníkúkà ẹ wá wò ọmọdé ni wọ́n ń kú nísìn so àwọn ọmọdé tí ń kú yẹn ṣe bí bàbá kan ló bí wọn ṣe bí ìyá kan ló bí wọn ntí jáyé náà nù Ọlọ́run ní gbogbo ẹ tó bá ṣiṣẹ́ dáadáa àlìjánà tí ó fi á sí so yóò máa ṣàpèjúwe ni gbogbo ibi tá a wà yìí nìsín táwa ń rò pé kinní kan orí òfurufú náà la wà ilẹ̀ tá a la wà tá à ń pè nílẹ̀ òfurufú ni bá a bá tún gòkè lọ àwọn pílánẹ̀tì tọ́lọ̀ ń dá ó dùúlẹ̀ náà lórí òfurufú ni àwọn pílánẹ̀tì míì wà tó jẹ́ pé àsán mọ́lẹ̀ ni Ọlọ́run jùúlẹ̀ lórí òfurufú ni tó bá jẹ́ pé inú mọ́lẹ̀ òun ni ó pèsè àlìjánà sí nǹkan tí ó gbé wa tó gbé a lọ kò sẹ́ni tó lè mọ ibi tọ́lọ́run lọ Ọlọ́run ló mọ ibi tóun lọ kò sẹ́nìkan tó lè mọ̀ ó sì gbé wa ga jura wa lọ ànábì wa Suleiman alayhi salatu wa salam nínú àwọn ànábì Ọlọ́run ó ní nígbà tó ń tán ròyìn Suleiman náà wọ́n ní wa Haruna muqarranina wa Harina muqarranina fil asfadi wọ́n láwọn àlìjànú kan wà tó jẹ́ pé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kan náà ló fi dè wọ́n sanabi Suleiman náà rà àlìjànú nù so àlìjànú ṣé kò rí nu wàláyà amọ́nu mọ́kàrà láì ẹnìkan ò lè fọkànbalẹ̀ sí ọgbọ́n Ọlọ́run àfẹni tí ò bá ní làákàrẹ̀ ẹ ṣàjẹ́ ká máa ṣiṣẹ́ ká sì máa bẹ̀rù Ọlọ́run wahatihu láha wahatihu rasula ẹjẹ́ àtẹ̀lé tọ́lọ́run ká tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ ànábì Muhammad wàhúlù lẹ́hàmúlẹ̀ minkum àwọn tọ́lọ́run bá rán gẹ́gẹ́ bí aláṣẹ ká tẹ̀lé tiwọn fẹ́tànà sátò fi ṣẹ́yìn tọ́rọ̀ bá wá dàrú tẹ́ bá ń fa nǹkan mọ́ra yín lọ faruddu ilallah ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run tàbí wa ila rasul ẹ dá padà sọ́dọ̀ òjíṣẹ́ l'Ànábì Muhammad so bí ọ̀rọ̀ kan bá rújú tẹ́ bá ti rẹ́ nìkan tó mú àdílà wá nínú Quran tàbí hadith ẹ gbà kẹ́nìkan sì má dúró lórí pé bóyá òun ní authority kan pé kòlíà tóun bá ti dápa òun dápa nù
kò sẹ́ni tó mọ nǹkan dájú, kálukú kan ń dábàá náà ni. Ó di gbà náà ká tó mọ̀. Kùránì ò lè yé nìkan kan tán. Ẹgbẹ́ máa sọ pé ọ̀rọ̀ yìí ti yé mi kò sólùwẹ̀. Ètò ń gbéraga nù. Tó bá yá ibi tí kálukú fọkàn sí nígbà Ọlọ́run bá fẹ́ dájọ́, wàláì àlè bá Ọlọ́run níbi tá a fọkàn sí. Yóò máa dá ni. Ó sọ fún wa, ó ní ẹ̀mí ń gòkè ni, ara ń bọ́ sálẹ̀. Bí ẹ̀mí bá ti kúrò nínú ara, ẹ̀mí yóò máa lọ bí ó bá wù. Ẹ̀mí lè lọ sí planeti anyhow, yóò máa fò bí ẹyẹ ni. So ilẹ̀ tá ń lò yìí tó bá ti gbónù yóò blow ni. Ó ti wà nínú àdéhùn Ọlọ́run. So àwa ò gbọ́dọ̀ sọ pé kò ní parẹ́. Ọlọ́run fúnra ẹ ní nǹkan òun ló ń dà, ó máa parẹ́. Tó bá ti tó àkókò ó parí. Kúlù mọ́ ní àlẹ́ afáàní, gbogbo tí ń bẹ lórí rẹ̀ òní ò tán. Ilẹ̀ gan fún rẹ̀ yóò tán, òkè gan fún rẹ̀. Ọlọ́wà yẹn ṣe lọ́ka ní jìbálì kó lé yasifu arọ́bì nasifa. Wọ́n bọ̀ á bí wà nábì léèrè ń pa òkè, sọ fún wọn pé yasifu arọ́bì nasifa yóò kú dànù bí èlùbọ́ ni. Ọlọ́run sì sọ fún wa pé wọ́jà iná fìlà ilé là wá sí à, òun fi òkè òun fi kan ilẹ̀ mọ́lẹ̀. Ńgbà tí n tá fi kan nǹkan mọ́lẹ̀ tó bá ti kú dànù, kí ló tún kù mọ́? Ó náà disappear ni, yóò parẹ́, yóò blow. Tẹ́ bá jókòó, tẹ́ bá dúró lórí ilẹ̀ wa yìí, ẹ rò pé ẹ ti dópin ayé. Bẹ́ẹ̀ bá gòkè, tẹ́ gòkè lọ lẹ́sẹ̀ mọ̀ pé àṣé òfurugbádá níbi tá a wà. So torí ìdílé n tó jẹ́ kí n tún rìn lọ, kí n tún lọ báwọn, kí n tún lọ sínú sáyẹ́ǹsì ni pé ẹ jẹ́ á dára wa padà, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ kálukú ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́, ẹ má jẹ́ á gbéraga. Ẹ jẹ́ ká máa wo àwọn kan gẹ́gẹ́ bí aṣáájú, ká sì má máa rí àṣìṣe, ká má máa rí àṣìṣe àwọn aṣíwájú. Téèyàn bá ti ń kọ ọ̀rọ̀ àwọn aṣíwájú tó bá ní amọ́kírun, nígbà fún wọn. Ìyẹn náà lọ́lọ́run sọ, kódà bó bí rẹ̀ sí lágbára tó ń wá ń jà á dákà aláhàntù síríkà bí má lè sàlákà bí ilimu fọ́lá tó tí o mọ́ tẹ̀lé wọn. Wàsó ìbú ìran fídù ní àmà òrùfà máa ṣe dáadáa fún wọn. Ṣùgbọ́n mùsùlùmí ni gbogbo wa, a gbọ́dọ̀ lólórí náà, a gbọ́dọ̀ láwọn tá a mọ̀ tẹ̀lé. Ìyapa àwọn olórí, a gbọ́dọ̀ ní olórí nínú ẹ̀sìn, a gbọ́dọ̀ ní olórí láwùjọ. Tá bá sọ pé gbogbo wa la fẹ́ jọ máa hó papọ̀, ètò onítò. So lọ́lọ́run fi sọ pé ẹ tẹ̀lé tọlọ́run, ẹ tẹ̀lé tó ti wàhúlò làhámọ́lẹ̀ mẹ́kùn, àwọn tán bá jẹ́ aláṣẹ àmẹ́rù. So irú rábítà tí wọ́n yàn nísìn, rábítà tá à ń ṣe nísìn, àwọn tó bá jẹ́ àmẹ́rù á gbà fún wọn. So ẹni tó bá ní ọ̀rọ̀ tó fẹ́ sọ kó sọ pẹ̀lú àpọ́nlé, kì í ṣe ká sọ kán ṣètò kankan sọ̀rọ̀ kẹ́nìkan wá jáde ọ̀nà wíẹ̀ kó kàn dé máa sọ̀rọ̀. Ọmọ tán bá bí ire ó ní ó wùwá ire o. Ọmọ tán bá bí ire wàláhì sọ́n bìlẹ̀ sà, gbogbo nǹkan rádaràda bí ká máa jálùyàn, bí ká máa wá nǹkan tí ó bá máa dá wa lálẹ́ òní ò máa ṣe, gbogbo nǹkan ò ní dá lójú ẹ̀. Ẹ mọ̀ wá àwọn nǹkan sìn, bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ èyí tí ò dáa tó kù díẹ̀ káàtó, bó o lè èèyàn ò ṣe ní ṣe mistake. Ọ̀nà wo lẹ́lẹ́ran ara ṣe fẹ́ gbà èèyàn? Ànábì gan ń gbàgbé, ó ń gbàgbé nìṣíànù mú ànábì náà níbi irun. Ó náà ànábì san kàbùlé, ó san bàdí, èèyàn ni. Níjọ́ kan àwọn kan ń gbé làbídùn, ànábì lọ bá wọn. Ó ní ẹ̀sìn máa kó papọ̀, ẹ̀sìn máa gbé lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn máa gbé ọ̀tà ká mọ́ kọ̀rọ̀ sánàbì lẹ́nu. Náà bá ṣe bá nàbì ṣe ní ọ́n ṣe, lóko bá ń ṣe ránjẹ́ránjẹ́. Ló bá padà lọ́dọ̀ nítọ̀, bọ́ọ̀ ṣe ní àṣẹ o, oko ń ṣe ránjẹ́ránjẹ́ o. Ànábì ní tọ̀, èèyàn ní mí o, ẹ̀yin náà ti mà díìsì yẹn, ní ò jẹun fẹ́ kà. Èèyàn ní mí o, n tí n bá mú wá bá yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ gbà fún mi o, èmi ò mọ̀ ń pa àgbẹ̀ o, mo kàn ṣàyọnu sọ ni o. Ṣùgbọ́n tí n bá bá yín sọ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọ̀gbìn bẹ́ẹ̀ sì ń gbìn ni ẹ máa gbìn o. So òjíṣẹ́ Ọlọ́run mi lóòótọ́, ṣùgbọ́n wàlákín iná máa hànà báṣàrú
nìṣe lókun èèyàn ni mí yuha ilayya ẹ̀yin náà níyàwó èmi náà níyàwó bẹ́ẹ̀ ṣe bímọ èmi náà bímọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lèmi náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń rántí lèmi náà ń rántí bẹ́ẹ̀ ṣe ń gbàgbé lèmi náà ń gbàgbé nìṣíàn kò sẹ́ni tí ò lè gbogbo ọmọ ádámọ̀ ló lè ṣe mistake mùdírù lè ṣe mistake wọn sí nínú ẹni tí ààbò ń bẹ fún èmi náà lè ṣe mistake so àwọn bàbá wa tàná tá à ń sọ fún ọ ṣe dáadáa tó náà bá pẹ́ tá a bá bá wọn láyé náà ni a mọ̀ rí mistake wọn ẹ jẹ́ àgbà fúnra wa wà á tí ò láha ká tẹ̀lé tọlọ́hun wà á tí ò rọ̀ṣọ́là ká tẹ̀lé tó jíṣẹ́ wọ́n olùlẹ̀ amúrè mi ń kùn àwọn aláṣẹ nínú àwọn aláṣẹ òun náà ni ọba àlú èmi ò ní yé sòdodo tọba àlú tọba bá wà nílùú ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu tọba ọba ní ẹ má kírun tí ò bá sọ pé ẹ má gbààwẹ̀ ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu wàá ìtànà sàtò fi ṣe yìí tẹ bá wà ń fa nǹkan mọ́ra yín lọ́wọ́ ẹ dá padà so torí pé alukùránì bó ṣe wà yẹn so ìgbà ni ó máa túmọ̀ kùránì ìgbà bí bàbá ṣe ń yí òun náà ni ìtumọ̀ kùránì ni ó máa yé kálukú sí so torí ìdílé ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ẹ jẹ́ ká gbọ́rọ̀ iye dáadáa ẹ má jẹ́ ká máa gbìyànjú láti máa dá wàhálà lẹ̀ ẹ má jẹ́ ká máa fawọ́ aago sẹ́yìn ẹ má jẹ́ ká máa ṣe ẹlẹ́yàmẹ̀yà àwa la mọ̀ àwọn lágbájá ló yẹ kán ṣe kíní báyẹn gbogbo tí kì í bá ṣe ẹ̀yin tí ẹ wá láti máa dùn ẹ jẹ́ ká náà mọ̀ pé tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ oyè tó kan ara kíní kan yóò kan ara kíní kan mi fẹ́ dákọ̀ lù ní títí ń sìn tá a bá jọ ń jẹ ẹyọ kan báwọn bàbá tàná ṣe ń ṣe gbogbo ọ̀nà jọ ń ṣe tí wọ́n bá pe ìpàdé báyẹn bàbá wa máa dùn wọ́n sọ̀rọ̀ ẹ wò ń pa ọ̀rọ̀ òkú ṣíṣe òṣòkú àwọn tí ń ṣe lọ wọ́n ń ṣe so ń pa ọ̀rọ̀ fìdáwù mo fi síwájú ọlọ́run tó bá di inú rọmọdánà tí ń bọ̀ ìkọ́ lọ́run sọ wájú gbà náà lọ mo fẹ́ tírìtì ọ̀rọ̀ lórí fìdáwù so àwọn tí ń ṣe kò sí ń tẹ́lẹ̀ ṣe àmọ́ tó jọ pa wá pọ̀ ó ní Jawairul Islam ojúlówó òpó ẹ̀sìn ààwẹ̀ wa bó ní ìmánì nǹkan tá a lè rí ni a lè rí ṣùgbọ́n bó làwẹ̀ wa yóò ṣe papọ̀ pàápàá àwa Yorùbá tí òfin ní jẹ́ sí pé Sultanu Sokoto láàmú retí ìkéde lọ́dọ̀ rẹ̀ so ká gbà kí làwọn rábítà kí náà wí ẹni tó bá wá tayọ ìgbésẹ̀ rábítà yẹn á ti gbà pé ó ń ṣe tiẹ̀ lọ́tọ̀ àjàmátò rámọ́tì àlùmọ́fọ́lì kọ́tì àṣàbì níta abájọ panupọ̀ ibẹ̀ lánàá ọlọ́run wà mo fẹ́ ṣe tèmi lọ́tọ̀ ìyá ní bẹ́ẹ̀ ká sì mójútó bí ò ṣe ní sí àǹfààní fẹ́nìkankan láti máa dà lúrú a gbọ́dọ̀ mójútó ó jẹ́ òkúnkúndùn gbogbo ẹ̀yin tí ẹ bá jó ńlá kárẹ̀ ẹ̀kọ́ lẹ̀ kó wà nú àwọn nǹkan tí ó jẹ́ olórí kọ́lọ́ǹsọ ẹ̀mí gbogbo wa tíjọba bá fi kálukú lẹ̀ ní kí kálukú máa ṣe tó wù ayé ò ti bàjẹ́ o ẹ wò gbà táwọn ọba ń jẹ ayé alábátá ń jọ̀hún tó máa pààyàn bó ṣe wù wọ́n òyìnbó káwọn lọ́wọ́ kò náà ni kò sóore ọ̀fẹ́ fẹ́ ní bọ́dì pé mo fẹ́ ṣe tó wù mí mo fẹ́ sọ̀rọ̀ bó ṣe wù mí kò gbọ́dọ̀ sí oore ọ̀fẹ́ fún anybody so tá a bá sọ pé à ń jẹ́ mùsùlùmí òdodo a gbọ́dọ̀ wà ní ojú kan oṣù ẹnu wa gbọ́dọ̀ kò so a sì lè gbọ́dọ̀ bára wa wí a gbọ́dọ̀ fààyè gba kẹ́nìkan máa pẹ́ nìkan kèfèrí gbogbo orú táwọn ọmọ ìyàwó kan ṣe ń lọ ní tó lọ dákítì lọ tó ń pé ádámà kèfèrí ni kàmáàlì yẹn kèfèrí ni nílẹ̀ ṣẹ̀ríà wọ́n mú wọ́n tì máa lé wọ́n condemn cell ni wọ́n á fi sí gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ ká mójútó nínú ẹ̀sìn so rábítà tá a bá fẹ́ ṣe ó yẹ ká gbára wà ńbẹ̀ ó yẹ kí agbára kan tó lè máa kọ́sàn àwọn èèyàn torí kò sọ́gbọ́n kó má máa sí kírímínà n tí ó sì máa ṣe ọkọ kírímínà òun náà lòfin òfin ni tófin bá ti wà kálukú sì jẹ́jẹ́ nílẹ̀ Saudi wọn bẹ́ẹ̀ nìkan dà so ilẹ̀ Misra tá a wà báyìí sìn kálukú ń ṣe tiẹ̀
kìrìsìtẹ́nì wà ńbẹ̀, mùsùlùmí wà ńbẹ̀, so kílọ̀bù wà ńbẹ̀, àwọn ẹni tó bá fẹ́ lọ jó yóò lọ jó, ẹni bá fẹ́ lọ ṣe fàájì yóò ṣe fàájì, so alùsùnà wà ńbẹ̀, so súfì wà ńbẹ̀, wọ́n ṣe kálukú ń ṣe tiẹ̀, so jámíà àsíàrí súfì ń bẹ́ẹ̀ ẹni tó bá sì ní àkídà súnà ló ń fẹ́ gbà, tí báwọn táwọn wí náà ọmọ ìyá wa nílọrin tó ya nǹkan kí nǹkan tó ń ádámọ̀ yẹn kàmálì yẹn ṣebí Cairo náà ló ti jáde, Mísírà náà ni, so ṣùgbọ́n bí wọ́n bá ṣe bí kálukú òun ni ó ṣe hùwà nígbà tó bá jáde, so ìwọ ọmọ tó fẹ́ máa condemn, ìwọ náà wo ìran rẹ tó ti jáde, ẹlòmíì ọmọ sọ́jà ni o, kí láǹfààní ọmọ ẹni tó yẹ pé ìran bàbá rẹ̀ sọ́jà ni wọ́n, kí ni tó fẹ́ mú wa tó yẹ pé òun nìkan làáfà, so abẹ́rẹ́ sọ́jà tán fi bí òun yóò sì mọ ṣiṣẹ́ lára rẹ̀, átà ìsára ọmọ tó àdúrà ó dìgbà tí ìyà bá jẹ tófin bá mú un, so túláàsì lè kálukú máa fi túláàsì la gbọ́dọ̀ gbà, ẹ wò gbáyé Babangida àkọ́kọ́ Ìdí Àgbọn jàre, Ìdí Àgbọn àti Buhari, ẹ rí i pé why work against indiscipline, wọ́n bí ọ̀dà kọ́ kọjá títì, wọ́n bí ọ̀dà, wọ́n ní kí baálé ilé àgbàlagbà pẹ̀lú agbádá léèsì, wọ́n ní kó máa fa etí ẹ̀ nísìn, wọ́n ní kó máa dọ̀bálẹ̀ láàrin títì, kó máa dọ̀bálẹ̀, kó máa dìde, kó máa dọ̀bálẹ̀, so nígbà tí ẹnìkan bá rí àrà tán fi ẹnìkan dá, so òun náà ní kọ́sàn rẹ̀, so everybody ẹ̀dá ò gbọ́dọ̀ fírì, torí látàyé báyé láàmú rí jàǹdùkú, bí ò bá sọ́lọ́pàá olè ó ti gbìnà yájú báyìí lọ, bí ò bá sí sọ́jà ogun abẹ́lé yóò kàn déédéé máa wọlé, ẹ wo bá ṣe ń jọ̀hún ìsákọ́lẹ̀ táwọn ọba alágbára tó yan ìsákọ́lẹ̀ káàkiri, tó yan akọ́dà káàkiri, tó gbọ́ àwọn ìlú tán yan akọ́dà sí náà, àwọn náà mọ̀ ní baálé wọn mọ̀ lọ́ba, ṣùgbọ́n wọn ò borí wọn, ṣùgbọ́n gbà tí ìjọba dé, ìjọba káwọ́ kálukú, so gbogbo tá a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ ní òfin, àwọn ọba wọn a máa la wọn, ọba ò gbọ́dọ̀ fẹ́ nìkan kan jóyè, oyè ẹ̀sìn láyé kò sí ní tó jọ, àwọn àfáà lábẹ́sàtò lè kú làmọ́ ò lábẹ́sàtò là háì mà wà lè làmọ́, àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti fi ìyẹn jóyè ẹ̀sìn, pẹ̀lú ìgbìmọ̀ yẹn wọ́n á gbé yẹ̀wò, kò sí àǹfààní fún ọba àfi ọba tó bá jẹ́ ọba ìsìláàmù nílẹ̀ mùsùlùmí tí ò ti sáàyè ẹbọ, irú Ìlọrin nísìn kò sí eégún, kò sóǹsà, tó bá máa rí eégún tí tá máa rí Ìlọrin àti sàwóní tí máa wọlé wá, kò sí eégún kankan nílọrin, nígbà tí Barrister òkè lọ ní ìlú tóbi tó yìí, kódà wọn légúngún rárá, eṣinṣin légúngún lé wọn kọ̀ọ̀kan lóru bẹ̀, so kò sí eégún bẹ̀, ìlú ẹ̀sìn nù, ẹ rí pé ń sìn níjọ́ tí wọ́n náà kan fẹ́ dá Ọ̀ṣun lẹ̀, Ìlọrin yarí, kò sí ìlú nílẹ̀ Yorùbá, kò sí ìlú tó tó bẹ̀ tó nìkan mọ̀ bọ̀ Ọ̀ṣun nílùú òun, ṣùgbọ́n wọ́n ti mọ̀ yí pé ìlú ẹ̀sìn ni Ìlọrin, wọ́n fi hàn lẹ̀, so ó yẹ kófin tí ó kàn kàkálukú kó wà nílẹ̀ Yorùbá wa yìí, so wà lọ ládàfù náà sì bá lóbi báyìí láfàṣà dátìlẹ̀ tí bá sọ pé ọlá pé dáfù wà káwọn pé tá a bá ṣe nǹkan báyìí rífà kọ́sìn ẹ̀rẹ́ ìyà báyìí ni ó jẹ wá, ilẹ̀ ó bàjẹ́, dáfù yẹn ni ká mú lókùnkúndùn, kí gbogbo àwa àyímọ̀ gbogbo agbára tá a bá ní, torí ńjọ́ yẹn inú mi dùn, ẹ̀yin pòfẹ́sọ̀ tójú yín tọrọ tẹ́ bá jọba ṣe, ẹ ké sí àwọn ẹni tẹ́ ẹ mọ̀, àwọn adájọ́ tọ́lọ̀ tí wọ́n ti gbẹ̀rẹ̀ yìí nínú Islam, àwọn olófin, àwọn amòfin, ẹ gbé ọ̀rọ̀ yìí sí ilé ìgbìmọ̀ asòfin, ẹ̀kọ́ kí kálukú kọwọ́ mẹ́bọ̀ sọ kálàáfíà òjọba nínú Islam, so ìyẹn ni mò ń sọ fún wa, kò sí authority fẹ́ anybody, ká mọ̀ dúró pé àwa mọ̀ríkà sí àwa la nímọ̀ jù tá a bá ti sọ ni, Mudiru Markaz mo bá wọn dúpẹ́, wọn ẹ̀dá tó dáa ni wọ́n iṣẹ́ èèyàn bẹ́ẹ̀, Mudiru everybody àti mọ̀ríkà sí o àti sùmùrà o ni Mudiru kó mọ́ra, ẹni bá mọ̀ wọ́n rẹ̀ ó lè bá Mudiru ṣe, Mudiru nice, wọn nígbéraga, but wọ́n kọ̀wọ̀ sí,
ni mo fi àyà yìí kí wọn pé sayyidun kulabun sabuku mubiru aṣíwájú kan òní mùdírò Americas kólàbù a máa yí padà yóò máa yí sọ́ọ̀tún yóò máa yí sósì yóò gbọ́ ti wá yóò gbọ́ tẹ̀yìn sabuku mubiru ẹni tó gbawájú ni mubiru olóore ẹ̀dá sì ni kì í ṣe èèyàn bu fatinu mugiribu ọlọ́gbọ́n ni mugiribu ìmọ̀ ń ṣàjòjì ọ̀rọ̀ àsúfò ní àyòfò ìmọ̀ kọ ìwọ̀sí yìí sì máa kọ àìdá so tẹ bá fi ìwọ̀sí tí èsì tiẹ̀ lọ yóò wọ́n dànù so tó dìdélé mo fi Ọlọ́run bẹ̀ wá ìwọ ọmọ ìyá mi nínú Islam rántí ọmọ ẹni tí wọ́n ṣe o so ibi tí ń parí ọ̀rọ̀ yìí sínú rántí ọmọ ẹni tí wọ́n ṣe ìwọ tí wọ́n bí ń dílé ọlọ́ba má du iye ọba o ìwọ ọmọ tí kìí ṣe pé bàbá rẹ ti ṣiṣẹ́ takuntakun kan nídìí iṣẹ́ mímọ́ yìí tí wọ́n bá pè ọ́ ní ọ̀dá sí ìwọ kọ́ máa ṣẹnu sùtì sí àwọn tí ẹnu wọn tọrọ bó ó ṣeé ṣe kò ṣe ibi náà làwa náà ń ṣe àmọ́ tó ju wá ń rí gbogbo tí kálukú bá ń ṣe lẹ̀dọ̀mọ́ ni ìwọ tó bá sì rẹ ni ṣiṣẹ́ lẹ̀ fún ọ níwájú sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ náà múra lọ́lọ́fin ní wàlẹ̀ záálíkà wálé ẹ̀tà náà fásitì mọ́tà náà fi sùn kí kálukú náà ká ṣiṣẹ́ wa ká sì wá ṣe tó dáa jù ní iṣẹ́ dáadáa tó bá rẹni tó kù díẹ̀ káàtó gbà pé gbogbo ọmọ ádámọ̀ ló lè ṣàṣìṣe mójú kúrò